Gbanjo owó tòmátò lulẹ̀ lókè ọya. ṣìkìn bí ẹni jẹ tẹ́tẹ́ oríire ni inú àwọn aráàlú kan lágbègbè òkè ọya ilẹ̀ nàìjíríà ń dùn báyìí látàrí bí owó tòmátò ṣe lulẹ̀ tí èròjà ìsebẹ̀ náà sì di pọ̀ńtọ̀ lọ́jà agbègbè bùlá ní ìjọba ìbílẹ̀ àkó nípínlẹ̀ gombe àti àyíká rẹ̀ ní ìròyìn ayọ̀ náà ti ṣẹlẹ̀ níṣe làwọn àgbẹ̀ àtàwọn olókoòwò tòmátò pàtẹ ọjà náà rẹ́rẹ́rẹ́ tí kó wá wọn sì ń pàrọwà sáwọn oníbàárà láti bá wọn rà á. àìta ọjà yìí ní ìta fàájì gbọ́ pé ó ṣokùnfà ẹ̀dínwó tòmátò láti ìdá 100% sí ìdá 10% nínú 100% láàrin ọ̀sẹ̀ kan àbọ̀ péré. apẹ̀rẹ̀ tòmátò kan tí wọ́n ti ń tà ní 10,000 náírà 10,000 naira lọ́sẹ̀ méjì sẹ́yìn ti já wálẹ̀ sí 1,000 náírà 1,000 péré. ọ̀rọ̀ náà sì kan ata pẹ̀lú torí àrùn tí í ṣe 40 ní í ṣe 300. àpẹ̀rẹ̀ ata tí wọ́n ti ń tà ní 50 náírà 50,000 naira ti já wálẹ̀ sí 16 16,000 naira tí í ṣe ìdá méjìdínláàádọ́rin 68% lórí 100. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó ń pa olóko lẹ́kún òun làparò fi ń rẹ́rìn-ín. bí àdínkù tó bá owó ata àti tòmátò yìí ti ṣe mú kí inú àwọn aráàlú àtàwọn oníṣòwò kan máa dùn, ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ fáwọn àgbẹ̀ rárá. níṣe ni ọ̀pọ̀lọpọ̀ wọn fajúro tí ẹ̀rín sì jìnnà sẹ́ẹ̀kẹ́ wọn ní kinní náà kò pé àwọn rárá. lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án yìí Alhaji Saleh Maikudi tí í ṣe alága ẹgbẹ́ àwọn àgbẹ̀ tó ń ṣe ọ̀gbìn Tomato Farmers Association lágbègbè bùlá nípìnlẹ̀ ọ̀hún sọ fáwọn oníròyìn àjọ akóròyìnjọ ilé wa News Agency of Nigeria NAN pé owó tòmátò àti ata tó já wálẹ̀ lójijì yìí ti fa ẹ̀dùn ọkàn àti ìpayà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ lágbègbè náà nítorí àdánù ńlá ló jẹ́ fún wọn. kò sí ọ̀nà láti rí owó rẹpẹtẹ tí wọ́n ná sórí oko wọn padà débi tí wọn yóò rí èrè lórí rẹ̀. ó ní 9,000 náírà ni wọ́n ń pàdánù lórí apẹ̀rẹ̀ tòmátò kan, 30,000 náírà ló ń pòórá lórí àpò atarodo àti tàtàṣé kọ̀ọ̀kan. ó ní ọ̀rọ̀ yìí kọjá àfaradà o pẹ̀lú bí owó ọjà yìí ṣe já wálẹ̀ tó. síbẹ̀ níṣe làwọn àgbẹ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn oníbàárà kí wọ́n tó rí ọjà wọn tà torí àwọn ọjà yìí kò ṣeé tọ́jú pamọ́ fún àkókò pípẹ́, ó máa bàjẹ́. bákan náà ni Káyáfà Bello, alága ẹgbẹ́ àwọn tó ń ṣọ̀gbìn ewébẹ̀ lágbègbè náà, ó sọ̀rọ̀. ó ní kíjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ dìde ìrànlọ́wọ́ fáwọn àgbẹ̀ nípa ìpèsè iléeṣẹ́ tí yóò máa ṣe àwọn èròjà ìsebẹ̀ yìí lọ́jọ̀ tí yóò fi ṣeé ṣe láti tọ́jú rẹ̀ lásìkò ọ̀pọ̀ káwọn aráàlú lè rí i lò nígbà tí ọ̀wọ́n gógó rẹ̀ bá dé. tẹ́ ò bá gbàgbé lásìkò kan nínú oṣù karùn-ún ọdún 2024 yìí ọ̀wọ́n gógó ata àti tòmátò gbòde kan débi pé apẹ̀rẹ̀ tòmátò kan di 150 náírà 150,000 naira láwọn ọjà kan lórílẹ̀‐èdè yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìta fàájì.